Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Ramadan Kareem, ètò alálùbáríkà tí gbogbo yín gbádùn nínú ilé. Púrọ̀pẹ́ ń gbádùn gbogbo àlàyé tí màmá wa ń ṣe fún wa, ìyá wa Alhaja wa Mariam Akínbọ̀dé, Alhaja wa Dr. Mariam Akínbọ̀dé, lọ́dún kún sọ̀bà sàlékún dáadáa fún wọn. Bẹ́ẹ̀ ṣe rí wọn yìí, kánsẹ́lọ̀ ni wọ́n o, kì í ṣe kánsẹ́lọ̀ tàwọn olóṣèlú tí wọ́n ń tọ́jú ṣe o. Àwọn kánsẹ́lọ̀ tí máa kánsẹ́lì àwọn tọkọ-tìyàwó tó jẹ́ pé tí wọ́n bá dá sí tó bá di pé ètò bá débi tọkọ-tìyàwó tẹ́ ẹ bá pè wọ́n, wọ́n bá tọkọ-tìyàwó sọ̀rọ̀ tí i pé ní tí ó tún gbèsè ayé wọn sí. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tọ́lọ́run bá fi rán wọn nìyẹn. Ọlọ́run níjọ́ bàjẹ́ lánàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah. Ọlọ́run mo rẹ̀ gbọ́ pé ẹ̀yin náà ti múra àti rìtáyà ní ẹnu sẹ́ báyìí. Ọlọ́run ó ṣe rọrùn lánàbí lọ́dọ̀ Ọlọ́run. Ní rìtáyà lékú lọ́wọ́, ní rìtáyà lárùn lọ́wọ́, lánàbí Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo orí tọ́lọ́run máa ń ṣe fún yẹn lẹ́yìn rìtáyà, lẹ́yìn rìtáyàmẹ́ntì, Ọlọ́run bá ṣe fẹ́yìn náà la ilaha illallah. Àárín àti bàbá ò sì ní dàrú. Báyà bẹ́ẹ̀ tá a máa Akínbọ̀dé tá à ń sọ àwọn ìyàwó bàbá wa Alhaji wa chief missioner wa chief founder Fújọ Jamali, bàbá wa Alhaji wa Abdullahi Gbadé Akínbọ̀dé, ìyàwó wọn lójókòó yìí. Kọ́lọ̀ náà kún sábà sàlẹ̀ fún dáadáa fún yín ọlànàbí lọ́dọ̀ Ọlọ́run. Náà ìyá wa ìgbà tẹ́ ẹ kẹ́bùn dé fún wa pé ọwọ́ àdúrà ń pariwo kò sẹ́bùn kò sí ní sẹ́bùn àìrọ́ o, á kẹ́bùn lọ sí fún wọn lè bá kẹ́bùn lórí pẹ́tẹ́ ráìsì gbogbo ohun tẹ́yìn ọ́fíìsì bí ẹ̀yin tẹ́ ń wò mí lé sẹ́yìn ráìsì tẹ́ ń wò yìí bí ẹ̀ bá ti gba ráìsì yìí kan nítòkù tí ó rà àti náwó tó kù tí ó sì tẹ ọ ìsáná àti kerosene nínú stove kó fìlì gáàsì ẹ̀ ọ̀tán kò sí àǹra pé kò sí àǹra tá kò sí àǹra yọ gbogbo ẹ ti wà nínú ẹ wọ́n ti dìpọ̀ wọn kódà eléyìí gan ní jẹ́bùn wọ́n wá láwọn àjọ Musfada lónìí tí àwa jẹ́ kọ́détọ̀ fún tí wọ́n ń ṣàmójútó tí wọ́n ń ṣàkóso fún àwọn afẹ́ bẹ́ẹ̀ àwọn oníjẹ́ Musfada yẹn. Ẹ ṣeun àfà. Musfada jẹ́ àpèjá rẹ̀ ní Muslim for Family Advancement and Initiative. Ó ní Musfada. Musfada jẹ́ ẹgbẹ́ aládàáni, ẹgbẹ́ aláàánú tí a rò wípé ó ṣe pàtàkì ká dá irú ẹgbẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ nínú ìjọ Mùsùlùmí. Kí tá bá wo àwọn ẹlẹ́sìn yòókù a rí wípé àwọn ààyè à ń gba èèyàn nímọ̀ràn ó wà fún wọn dáadáa tí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣọ̀wọ́n láàrin àwa Mùsùlùmí ní counseling session fún àwọn Muslim. Yàtọ̀ sí ìyẹn a tún wá rí wípé àwọn ọmọ tó ń bẹ níta ìwà àpáǹlé àìmọye ilé ló ń dàrú. A wá rí wípé tá bá dẹ̀ máa béèrè lọ́wọ́ ọmọ mi àbí lọ́wọ́ ìyá mi Karimu Rashidi náà ni à ń bá níbẹ̀. A wá wò wípé àwọn ọ̀nà wo ni a lè gbà láti fi máa pẹ̀tù sí àwọn ẹbí ló fi jẹ́ wípé n tó jẹ wá lógún jù ó ní ìdílé aláyọ̀, ẹbí rere, ẹbí tí ìdùnnú máa wà, ẹbí tí àwọn ọmọ ti máa ṣoríire ń ló jẹ Musfada ní ogún púpọ̀ jù. Títí kan àwọn opó, àwọn ìgbìyànjú tá a ní tá a gbọ́dọ̀ ṣe fún wọn pé àwọn opó wa báwo ni wọ́n ṣe ní máa jìyà, àwọn ọmọ òrukàn wa báwo ni wọ́n ṣe ní máa jìyà. A tún wá wò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíà máa ní ẹ̀mí ìrọ́kọ ni mí ìríyàwó ni mí ìrọ́kọ ni mí ìríyàwó ni. Ẹgbẹ́ tún wá wò wípé àǹfààní rèé fún ẹni tó bá ń wọ́kọ láti wá sínú ẹgbẹ́ yìí, ẹni tó bá ń wá síyàwó kó darapọ̀ mọ́ wa. Àti bẹ́ẹ̀ náà ni a ti máa fi ọkọ àtìyàwó hanra wọn. Àmúyàn kan tipá láti fẹ́ nìkan, a fi wọ́n hanra wọn. Ìpín bá wá rí i pé àjọṣepọ̀ àwọn yóò dán mọ́rán, ìgbà náà ni a tó máa ń fi ọwọ́ sí láti wí pé bóyá ẹni yìí ó lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan tó yẹ ká ṣe, títí kan pé à ń yẹ ẹ̀jẹ̀ wo ni o, ǹjẹ́ ẹ̀jẹ̀ wọn bára wọn mu, tẹ́jẹ̀ wọn bá tiẹ̀ bára wọn mu àní fi hàn ara wọn rárá. Gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí òun ni à ń ṣe láti rí i pé ọkọ ẹni tó bá ń wọ́kọ, ẹni tó bá ń wáyàwó, títí kan àwọn ìdílé tá a bá rí wípé ìjà ń ṣẹlẹ̀, tínú ilé ń gbóná, tínú ilé ń dàrú, àkókò yìí ní ká ẹ máa bọ̀ ní Musfada. Ọlọ́run bá bá yín tó lé yín, á bá yín tó sẹ́sọ̀, a máa bọ́kọ sọ ètí ń jó ti tọrọ, àbáyàwó sọ ètí ń jó ti tọrọ, àlàáfíà máa tó nú ilé. Wọ́n ní tí erin méjì bá ń jà, koríko bẹ̀ ni ìyá máa ń jẹ o. Ẹ̀yin ìyá wa, tí wàhálà bá ń wà nínú ilé, àwọn ọmọ ló máa ń jìyà bẹ̀. Torí náà ló fi jẹ́ wípé àárín ọkọ láyà ó gbọ́dọ̀ tò, ó gbọ́dọ̀ dùn, kí àwọn èso tó máa ti bẹ̀ náà jáde, kí àwọn èso yẹn náà ó lè jẹ́ èso aláyọ̀. Nígbà tí inú ilé kọ̀ọ̀kan bá da, ní àkókò ní àdúgbò lè dá, ó ní ìlú lè dá, ó lórílẹ̀-èdè lè dá.
tí ní ilé ò bá ti dáa kò sí àlè rí orílẹ̀-èdè tó dáa rárá. Allahu Akbar. Ọlọ́run ṣàjárí yìí pé mọ̀mọ́ yìí tẹ́ gbé kalẹ̀ yìí wàláhì tó dáa ni ọlọ́run ọdẹ fàlùbáríkà sí ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run. ìbéèrè mi tí mo wá fẹ́ béèrè ni pé nígbà tí COVID-19 ṣẹlẹ̀ tó kálukú ń gbélé wọn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tuntun yìí báyìí náà làwọn náà ní gbìyànjú tí wọ́n ṣe fáwọn èèyàn wípé ìjà ṣe relief fáwọn èèyàn káàkiri ǹjẹ́ yìí náà nírú gbìyànjú bẹ́ẹ̀ tẹ́ ẹ ṣe nínú ẹgbẹ́ yín. ẹ ṣeun àwa náà gbìyànjú bí àwọn èèyàn tó mọ ẹgbẹ́ wa dáadáa wọ́n ràn wá lọ́wọ́ torí a sọ fún wọn wípé kí wọ́n jẹ́ ká gbìyànjú ká bọ́ ìdílé kan bó tiẹ̀ jẹ́ ìṣínú ẹyọ kan ni bó jẹ́ sàárì ẹyọ kan ni kán jẹ́ ká gbìyànjú àwọn èèyàn sì náwó sí wa tó báwọn èèyàn ṣe náwó sí wa yẹn òun náà làwa náà ṣe náwó sí àwọn èèyàn tí a rí i pé ó kù díẹ̀ káàtó fún àwọn tá a kọ́kọ́ náwó sí ó ní àwọn tó jẹ́ opó a náwó sí wọn àwọn tó jẹ́ ọmọ òrukàn tá a ti mọ̀ tẹ́lẹ̀ a náwó sí wọn a tó wá gbé sí orí Facebook wípé wọ́n tó bá mọ̀ pé ó ní ìdìrànlọ́wọ́ bó ti wulẹ̀ ó kéré mọ́ tó nígbà náà a tún náwó sí àwọn yẹn náà a fún àwọn kọ̀ọ̀kan ní 2,000 naira tó àwọn míì ìgbà tá a wá rí i pé èrò ń pọ̀ nígbà tá a ti ń fún bí 100 ní 2,000 tá a rí i pé èrò ń pọ̀ àbádínkù sí 1,000 so ìgbà tá a dínkù sí 1,000 náà èrò tún ń ya sí ni èrò tó wá kàn pààyàn lẹ́rìn nípa ààrẹ ni tó sọ pé mo rí tẹ́ ẹ sẹ́ndì o ṣùgbọ́n tá a fi mọ̀ pé àwọn èèyàn rọ́wọ́ wa náà ni pé àwa ń gba account number sí à ń gba account number sí ẹ dákun ó kó èmi náà ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá bùkún ẹ náwó sí ẹgbẹ́ wa àwa náà á tún pín fún àwọn èèyàn tí ó tún yẹ kí a pín fún yàtọ̀ sí owó tí a fi ránṣẹ́ sí account àwọn èèyàn káàkiri a tún pín oúnjẹ káàkiri a pín oúnjẹ káàkiri àwọn agbègbè ibi tá a mọ̀ wípé àwọn tí ó kù díẹ̀ káàtó fún tán pọ̀ jù sí gbogbo àwọn ọ̀nà Ìkẹjà Agége Dọ̀pẹ̀mú gbogbo àwọn ọ̀nà bẹ́yẹn ni a pín oúnjẹ lọ láti pé a sì ń pín oúnjẹ náà à ń pín náà dì sìn títí tí Ramadan náà tí ó fi kọjá lọ. láṣẹ Ọlọ́run. tó Ọlọ́run ò ní pín yín pa o ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah Ọlọ́run bá wa dúró tì yín gbogbo ìjọ náà Ọlọ́run níjọ́ bàjẹ́ o kò ní dàrú o ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run. ẹ̀rẹ́ àǹkó tó di pàmò lọ ṣé ẹ̀yin obìnrin nìkan lè kó yanjọ́ fún yín ní àbọ̀kùnrin náà ń bẹ́nu yín. àwọn ọkùnrin wà nù wa àwọn ọkùnrin wa gan tẹ̀ fẹ́ pọ̀ ju àwọn obìnrin lọ àwọn ọkùnrin wà nù wa obìnrin wà nù wa a sì ní gbogbo àwọn ètò tí a máa ń lọ sí mọ́ṣáláṣí láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àtọkùnrin àtobìnrin la máa lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún lórí ìgbéyàwó so àwọn míì tí wọ́n bá níṣòro ní tí bóyá ìjà ń ṣẹlẹ̀ nínú ilé wọn wọ́n máa ń wá bá wa bẹ́ẹ̀ àwọn míì torí pé olùkọ́ ni èmi ọ̀gá iléèwé sì ni mí so torí náà àwọn míì wà tó ní career counseling níbẹ̀ tó dà ọmọ tí ó jẹ́ pé bóyá kò mọ èyí tó fẹ́ ṣe bóyá lọ́ọ̀yà ló ń fẹ́ ṣe ni o bóyá sáyẹ́ǹsì ni kò ń ṣe o irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ a tún fi ń tọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà sí sọ́nà láti jẹ́ kán mọ irú ẹ̀kọ́ wo ni wọ́n lè kọ́ torí pé a fẹ́ ààyè tí bàbá ti máa sọ pé wò ó dókítà mo fẹ́ kó o ṣe ilé o sì gbọ́dọ̀ ṣe ọmọ rẹ̀ kọ́ ọmọ màásì kọ́ ọmọ sáyẹ́ǹsì iṣẹ́ tí ọpọlọ ọmọ yẹn bá gbé ni àwa máa dá ní ẹ̀kọ́ lé lórí láti pé kí irú ọmọ bẹ́ẹ̀ kó fi lè wà ní ojú ọ̀nà tí ó tọ́ àti tó yẹ. Allahu Akbar. Ọlọ́run ní pín yín pa Ọlọ́run sì ní bà ìjọ náà jẹ́ wájúwájú lẹ́yìn máa lọ lágbára Ọlọ́run wọ́n ráfà náà makana àlíyà Ọlọ́run bá ṣe dáadáa fún yín Ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ pọ̀ fún èyí tẹ́ ẹ kó wá fún àwa náà pẹ̀lú ògo Ọlọ́run inshallah gbogbo ẹ̀yin tí ẹ bá ń dáhùn ìbéèrè wa dáadáa tẹ́ ẹ dáhùn ẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ àwọn ẹ̀bùn tí ń wọlé báyìí àwọn ráìsì ó ti wọlé látọ̀dọ̀ àwọn mùsùlùmí kọ́lọ̀ ń dákun mọ́sàbà san wọ́n lẹ́san rẹ̀ àwọn mùsùlùmí tún wá ṣe nǹkan kan fún wa wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run inshallah àwọn máa tún fún wa ní àǹfààní àwọn èèyàn 5 tí wọ́n bá gba àwọn ìbéèrè wa dáadáa láti fi ẹgbẹ̀rún méjì sí àkáǹtì ẹnì kọ̀ọ̀kan wọn yóò kún yìí tí a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ so bí wọ́n bá gba ìbéèrè wa nísìn tó bá kàn wo àkáǹtì ẹ̀ torí gbàùn lórí ẹ̀ńbẹ́ wọn náà mọ̀ kí yes alhamdulilayi àṣẹ́kọ̀ọ́ tí mo kọ́ kò wéèsì lágbára Ọlọ́run inshallah yóò máa jẹ́ ìṣenilákin
fún gbogbo ẹni tí ń fi ẹ̀kọ́ ṣeré abẹ́ni tí ń fi ọ̀rọ̀ ìmọ̀ ṣeré ìmọ̀ ò ṣeé ṣeré o ẹ̀kọ́ ò ṣeé ṣeré o ẹ jẹ́ á múra sí dáadáa ọlọ́run dákun mọ́sá sọ́ba san wọ́n lẹ́san rí ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run bá dúró tì yín o ọlọ́run ní padà lẹ́yìn ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tó wọ́n ọlọ́run fẹ́ wa Ramadan Kareem ẹni mọ̀ pé abala tó bá kẹ́yìn nílé ètò yìí ìbéèrè àti ìdáhùn la máa fi ṣe ìbéèrè tàárọ̀ yìí agbára ọlọ́run inshallah máa béèrè ẹ̀ máa dẹ̀ sọ ánsà àti tàná ṣùgbọ́n mi ní ti sọ ẹni tó gba ìbéèrè wa mi ní ti sọ ó di bíi ọ̀la àbọ̀túnla kí n tó wá ṣàlàyé gbogbo àwọn tó gba ìbéèrè wa tí wọ́n sì láǹfààní láti wá gba ẹ̀bùn lọ́dọ̀ wa kọ́lọ́n dákun ṣàṣẹ rọrùn. abẹ́jẹ́ ká lọ sókè lọ́wọ́ nísìnyí gbàtà fún ma fi padà dé ẹ rí i pé mi nìkan ni ó kù lórí àga tí màá wá lè ṣàlàyé lórí wa fún wa nípa ìbéèrè wa tòní ẹ ṣeun ẹ kú kalẹ̀.